أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أدوك الله aṣẹ̀yìn fún ànábì Muhammad sallallahu alaihi wasallam alékún kí ọlọ́run alékún gẹ́ ọlọ́run tá a tọrọ fún ànábì ọlọ́run bá pín kárí àwọn sàhábé rẹ̀ bá pín kárí àwọn ará ilé rẹ̀ bá pín kárí àwọn ansor àwọn tábíùn tàbíìn kí tó fi dérí àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà wa tí wọ́n ṣe ẹnìkọ̀ọ̀kan wa kalẹ̀ kí dérí àwọn khulafa'u wọn tó fi wá dérí ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run má jẹ́ ó pin lórí wa kó tó máa bẹ lérí àwọn àrọmọdọ́mọ wa la ilaha illallah ala muhammadu rasulullahi sallallahu alaihi wasallam. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run aṣẹ́yìn fún ànábì lẹ́ẹ̀kan sí lẹ́ni mo kàn wá sọ ọ̀rọ̀ léyìí tí kò ní gùn rárá, ọ̀rọ̀ tí ò ní gùn náà ni nípa nǹkan méjì. Alákọ̀ọ́kọ́ òun náà ni àáfàá kan tí ó jáde lérí fídíò lánàá, lérí fídíò tá a ṣe lánàá, tó lóun clear ara òun tí sì tó ń pa irọ́ nínú fídíò náà. Òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹlẹ́ẹ̀kejì, àbí kí n sọ pé ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì, èyí tó máa jẹ́ alákọ̀ọ́kọ́. Ṣé ń gbọ́ wa báyìí? Tẹ́ bá ti ń gbọ́ mi báyìí, ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀. Tẹ́ bá ti ń gbọ́ mi báyìí, ẹ jẹ́ kí n mọ̀ ní abẹ́ kọ́mẹ́ǹtì. Ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ti ń gbọ́ mi báyìí. Eléyìí ò ní náà nìyẹn. Inshallah wáyà charger white yìí dá kí n kí bọ́ná. Ok, bá ń palẹ̀ mọ́ ẹ dé káríwọ́ mọ́ bà mọ́lẹ̀. Ó ti wà ókè báyìí. Mo ní mo fẹ́ sọ ọ̀rọ̀ méjì. Alákọ̀ọ́kọ́ òun ni nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n ń lo fake page láti máa fi ṣe nǹkan tí ètò tá a gbé lọ́wọ́ lórí page wa yìí. Àwọn tí wọ́n ń lo fake page yẹn wọ́n ti fi bú bàbá wa Sheikh Adama rí, wọ́n fi bú bàbá wa Sheikh Kamaluddin rí, kí àwọn ilé kéwú méjèèjì yìí lè máa rí wa gẹ́gẹ́ bí ọmọ burúkú tí wọ́n ń tako àwọn bàbá òní. Wọ́n ti lò ó rí, wọ́n lò fún bàbá Mudirul Markaz, wọ́n ti lò ó fún wọn, wọ́n lò fún bàbá Kéwúgba Gold, wọ́n lò oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti lo fake page tí wọ́n open lórúkọ ọkọ̀ tiwa. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti lo àwọn kinní yẹn fún. Àmọ́ walillahi alhamdu, Ọlọ́run ní kí àwọn tí wọ́n jẹ́ olóríire èèyàn wọ́n tètè gẹ́ẹ̀tì wípé ní Sàkámọ̀ ní ṣerú eléyìí, ó ti hàn sí wọn bẹ́ẹ̀. Wọ́n tún wá lọ lò ó fún bàbá tí a ń sọ̀rọ̀ wọn lórí prógrámù wa yìí lánàá nígbà tí a ń ṣe clarification lérí ọ̀rọ̀ hajj, wípé tí àwọn kan fẹ́ máa ṣe bà lórúkọ jẹ́ wípé agbáwọ́ Mẹ́kà òun nítorí orúkọ ẹnìkan ni. Ókè, ẹlòmíì gọ̀ náà ni. Tá a bá gba Mẹ́kà lórúkọ ẹnìyẹn, tá a wá fẹni òun lẹ̀, tá a sì tí ì lọ hajj òun, ṣé wọn ò ní gba Mẹ́kà òun padà lọ́wọ́ wa? So ibi tó yẹ kéré wọ́n ti pé nìyẹn. Get
tó bá yẹ pé orúkọ èèyàn ni wọ́n fi fún wa àwa fẹ́ ni ọ̀hún lọ́rùn lẹ̀ ṣé a sì ti lọ àjì ọ̀hún ṣé kò yẹ kẹ́rù ọmọ bà yín wípé ṣé kò yẹ kó rí yín ó ti wípé ẹni tí wọ́n gba mọ́kà lórúkọ rẹ̀ wọ́n èèmẹ̀ lọ mọ́kà àwọn wọ́n sì ń sọ pé àwọn fẹ́ mú ẹni òun ó yẹ kẹ́ mọ̀ wípé kì í ṣe orúkọ rẹ̀ ni wọ́n fi fún wa ábẹ̀lẹ̀ ń dá sí òun àtẹni náà wọn ò tán mọ́ra wọn kì í ṣe bàbá ẹ̀ wọ́n yé sọ ọmọ stéètì kan náà wọ́n yé sọ ọmọ táwọn kan náà wọ́n yé sọ ọmọ agboolé kan náà ẹni tá à ń wí gan tó fún wa yìí ó súnmọ́ wa ju ẹni tá à ń sọ yìí lọ so nídìí eléyìí wọ́n wá lo kí ni wọ́n wá bẹ́ẹ̀ lò ní pé wọ́n wá tún lọ lo péèjì fake náà wọ́n tún ní láti máa fi gbé èébú fún bàbá náà wọ́n fi péèjì náà gbé èébú sọ́dọ̀ bàbá náà bí ìgbà pé àwa là ń bú bàbá òní so walilahi alhamdu Ọlọ́run sì wá ní kí bàbá náà wọn ò kàn dàgbà lásán wàláhì bàbá náà dàgbà pẹ̀lú làákàyè wọn ni wọ́n sì ọjọ́ orí wọn ó ṣiṣẹ́ pẹ̀lú làákàyè tí ń bẹ lára wọn ó ti hàn sí bàbá náà wípé àwa kọ́ là ń bú àwọn a lè bú àwọn a sì lè gbé nǹkan kan jáde nípa aburú nípa wọn so kí Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún bàbá wa náà. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ tí àfáà kan jáde sí lánàá lérí ọ̀rọ̀ tá a sọ tí wọ́n láwọn fẹ́ clear ọ̀rọ̀ gbígba mọ́tò. Ọlọ́run bùn àfáà náà ní ẹ̀bùn irọ́ pípa púpọ̀ Ọlọ́run bùn wọn ní ẹ̀bùn irọ́ pípa púpọ̀ lẹ́yìn tó jẹ́ pé tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ wàláhì ẹ rò wípé òdodo ni wọ́n ń sọ ni wàláhì ẹ rò pé òdodo ni wọ́n ń sọ ni lẹ́yìn tó já sí wípé wọ́n mọ̀ sójú ayé wọn sọ pé mo ní mi ò jà náà mi ò ṣe kinní kan náà ẹ̀bùn tí Ọlọ́run bùn àfáà náà ni ẹ̀bùn tí Ọlọ́run bùn wọn ni. Mo wá fẹ́ sọ̀rọ̀ nípa mo fẹ́ tọ́ọ̀chì pọ́ìntì tí àfáà náà tí wọ́n sọ̀rọ̀ lé lórí mo fẹ́ tọ́ọ̀chì ní àwọn pọ́ìntì kọ̀ọ̀kan. Kí ni pọ́ìntì alákọ̀ọ́kọ́ nínú tábà náà sọ̀rọ̀ lé lórí ó sọ̀rọ̀ lérí PRO Ògo Ìlọrin wípé dẹ̀yìndẹ̀yìn ni PRO Ògo Ìlọrin wá join wípé dẹ̀yìndẹ̀yìn ni PRO Ògo Ìlọrin dẹ̀yìndẹ̀yìn ló wá join àwọn bẹ́ẹ̀ ni èmi náà ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé mo join ni àmọ́ iṣẹ́ tí mo ṣe ìta bá a ṣe pẹ́ nínú àwùjọ kan kọ́ la fẹ́ lò gẹ́gẹ́ bí ó ṣe kí lọ rí ṣe lẹ́nu wọn gbá tó lò ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́ ó ní mi ò mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ kò sí bọ́dà ní tó ti kọjá sẹ́yìn nínú Ògo Ìlọrin Ọlọ́run ní kí gbogbo hàn sí mi ámbèlè ń dáṣe èyí dẹ̀ ń sọ yìí mo ti wà ní Ògo Ìlọrin gbà náà ń mú ẹ́fídẹ́ǹsì ìtẹ́fìmọ̀ pé mo ti wà lógo Ìlọrin gbà náà ń mú wa. Nígbà tí àfáà náà ń sọ̀rọ̀ wọ́n ní àwọn tí wọ́n ní káwọn ó gba mọ́tò táwọn jọ sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí wọ́n ní ó gba mọ́tò lọ́wọ́ rẹ̀ wọ́n láwọn strong member 4 ni wọ́n sì ka orúkọ wọn èmi ò ní nífàdé àti ka orúkọ wọn wọ́n láwọn 4 ni. Lẹ́yìn ìgbà náà àwọn tún dákọ àwọn kan táwọn jẹ́ 3 táwọn jọ lọ bá ẹni tó fẹ́ tí wọ́n ní wọ́n fẹ́ gba mọ́tò lọ́wọ́ rẹ̀ tó fi ṣe àáfàá gbogbo alamọ àáfàá ọ̀hún wọ́n láwọn làwọn tún jọ bá ẹni náà sọ̀rọ̀ débi pé àáfàá náà fi wá promise pé ẹni tó fẹ́ fún àwọn mọ́tò fi wá promise on the 30 wọ́n ló tó fi wá promise on the 30 wọ́n nígbà tí ó di on 25 wọ́n pe àwọn láti Ìlọrin pé àwọn ní allegation ní Ìlọrin àwọn sì wá nígbà tí wọ́n wádìí pé ta ló fẹjọ́ sùn wọ́n ní president wa Lógo Ìlọrin ló fẹjọ́ sùn wípé àwọn fẹ́ gba mọ́tò ẹ wo contradiction ṣé ẹni tó ní kẹ́ ẹ gba mọ́tò òun ní òtún lọ fẹjọ́ yín sùn wípé ẹ fẹ́ gba mọ́tò lọ́dọ̀ yín sáká ẹ wo contradiction ẹ wo àwọn àgbákòrọ ẹ gbọ́ gbogbo yẹn ẹ gbọ́ mi dáadáa wọ́n ní àwọn ẹni tó fẹ́ fún Ògo Ìlọrin ní mọ́tò yìí ó promise fún ó gbé mọ́tò wá ní on the 30 ìgbà tí ó di on 24 to 25 àwọn rí ìpè láti Ìlọrin lọ́dọ̀ àwọn àfáà wa àgbà bàbá wa Amiru Majlisu Shabab bàbá wa Sheikh Alko Asalati bàbá wa Soibul Bayan ètí bóyá mo rántí wọn pé àbí kókó àwọn míì náà wọ́n ní wọ́n wá pe àwọn wípé president Ògo Ìlọrin wá fẹjọ́ yín sùn pé fẹ́ gba mọ́tò lọ́wọ́ yín sáká wọ́n wá challenge àwọn wá rojọ́ fáwọn ènìyàn àwọn yóò ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ àwọn yé pé àwọn president Ògo Ìlọrin ló rán àwọn tòótọ́ ẹ wo àgbákòrọ president tó ní ẹ gba mọ́tò ṣé òun ní òtún wá lọ fi ẹjọ́ yín sun àwọn bàbá wa Soibul Bayan wípé ẹ fẹ́ gba mọ́tò lọ́wọ́ yẹn
ọ̀dà inshallah ẹ máa wo àwọn àgbákò rọ́bà yẹn o. ẹlẹ́ẹ̀kejì ó ní pé wọ́n ní nígbà tí president Ògo Ìlọrin tí wọ́n ń béèrè mọ́tò lọ́wọ́ ẹni yìí àwọn ní evidence rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run á máa retí evidence yín. Ọlọ́run kúkú ṣe gbogbo àwọn tí wọ́n ń wò wá àtàwọn tí wọ́n ń gbọ́ wá káàkiri ayé onílàákàyè ló pọ̀ nù wọn. Ìgbà tí mo wo fídíò àfáà tí ń sọ̀rọ̀ yìí mo wá rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn, mo rí pé èèyàn díẹ̀ náà lọ́lọ́run ò bò nílàákàyè nínú wọn, èèyàn díẹ̀. Àwọn tó pọ̀ nínú àwọn tí wọ́n wò wọ́n nílàákàyè, ẹ mọ̀ bí ìgbà táwọn èèyàn fọwọ́ lẹ́rán tí wọ́n wá ń wo ẹ̀sìn àbí ìráre èèyàn ni wọ́n ṣe ń wo àfáà náà. Èyí tó wá jẹ́ last one ni pé ẹnìkan wá pè wọlé sórí prógráàmù wọn tó jẹ́ ọ̀kan lára àwọn ẹni tá a gbá kúrò lógo Ìlọrin. Wọ́n ní téèyàn ó bá mú ẹlẹ́rìí wá, ṣé ẹni tí a jọ sọ wípé wọ́n ń ṣèbàjẹ́ tá a yọ kúrò lógo Ìlọrin sóun ló yẹ kó pè wọlé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí? Tí ẹ kẹ́ fi mọ̀ pé àwọn èèyàn ò gbọ́ o. Ìgbà tẹ́ni òun náà wàá sọ̀rọ̀ ó ní àsìkò yẹn ó ní sàkámọ̀ ó làmọ́ ó la ọkọ mi ni èmi náà lè dárúkọ rẹ̀ tó ti yé báwọn. Ó ní sàkámọ̀ ò tí ìjọ Ògo Ìlọrin gbà wọn àsìkò kéèsì ta lọ́lọ́run ni bó ṣe wí nu. ẹ̀yin èèyàn kọ́kọ́ wo ọ̀rọ̀ àsìkò kéèsì ta lọ́lọ́run tí wọ́n bá níta lẹni náà láyé tí péèjì rẹ̀ gbé kéèsì náà jù, tí wọ́n bá níta lẹni náà tí péèjì rẹ̀ gbé kéèsì ta lọ́lọ́run, èmi yìí ni ẹnìkan ò gbé jù mí lọ. Gbogbo ayé ló mọ̀ bẹ́ẹ̀, ẹnìkan ò gbé kéèsì ta lọ́lọ́run jù mí lọ. Ọwá ní ẹni wọ́n á pè wọlé, ọwá ní àsìkò ta lọ́lọ́run ni sàkámọ̀ ò tí ìjọ àwọn ń gbà náà. Ẹ̀yin èèyàn mo fọlọ́run bẹ̀ yín tẹ́ ẹ bá gbọ́ mi yé pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ dákun ẹ jẹ́ mọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì. Ẹ gbọ́ èèyàn ní yóò pè èèyàn wọlé kò wá réyàn pé àfẹ́ni tá a jọ lé wọn kúrò lógo Ìlọrin lẹni tó pè wọlé. Ẹni wọn ò tún wá parọ́ ibi tó ti wá jára ara rẹ̀ ni pé ó ní àsìkò ta lọ́lọ́run ni wípé àmọ́ sàkámọ̀ ò tí ìjọyìn àwọn nígbà náà. ẹ wo àgbákò rọ́bà àbẹ́ gbọ́ ibi dáa ti mọ̀ pé àgbákò rọ́ nínú. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí kìí ṣe pé àwa wá bíbáyé láti wá ṣe bíbá tá à ń ṣe fracas láti wọ́ra wa wọnú fracas, no not at all. Ọlọ́run sì wá ṣeun, bàbá Bariga ló pè wọlé yìí, Allahu Akbar. President Ògo Ìlọrin àwọn ni wọ́n pè wọlé yìí. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá ẹ dárúkọ yín kí gbogbo èèyàn mẹ́rin tí ń sọ̀rọ̀. Orúkọ mi ni Alhaji Murtado Abdulkarim bàbá Bariga. Ọlọ́run mọ́sà jẹ́ àrí yín pé. Àbá àsàkámọ̀ máa kọ́kọ́ máa kọ̀rẹ́ẹ̀tì yín fún àwọn kankan. Naam. Tí gbogbo ayé kiri lánàá mo yìí bá yín sọ̀rọ̀. Naam. Tẹ bá ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lásán ni. Masha Allah. Kọ̀rọ̀ pé bí a pé ó máa dàbẹ́ pé yàn àtàkẹ́ nìkan àbẹ́ni pé ń bá yàn kọ̀ wílé nídìí gbogbo yẹn. Bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀ lánàá. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún yín lánàá. Bẹ́ẹ̀ni. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ sìn kódà tí yàn bá ń bú yín lọ́wọ́ tẹ wà yìí ẹ má dẹ́ni bọ̀dì lóhùn. Masha Allah. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ sìn èmi ò láìkì irú nǹkan bẹ́ẹ̀ nítorí pé máa dàbẹ́ ni pé àbí bàbá ń Bariga òun ló ń ṣe bákan which is nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mi ó yàtọ̀ because àṣeyọrí àti dáadáa gbogbo nǹkan tí mo nílẹ̀ tí mo ń ṣe Masha Allah ó lè ní ilé ó yàtọ̀ sí gbogbo yẹn ẹgẹ́ ti bẹ́ẹ̀ Masha Allah ẹgbọ́ ó tẹ́ pé ojú ayé náà mo ti sọ fún yìí ẹgbẹ́ mo sọ fún yín kọ̀rọ̀ tí ó ti bẹ̀rẹ̀ jẹ́ pé ó má fẹ́ dídà wa. Pẹ̀lú ògo Ọlọ́run. mo dẹ̀ mọ̀ pé ara ń kan yín náà ni nítorí pé àwọn èèyàn tó ń bọ́ ṣe àtàkì àgbọ́ṣe ń ṣe ìjẹ́ ní ìzàníyà òun ló ń ṣe yín bọ́ ẹ má jẹ́ kíkiní yẹn ẹ má jẹ́ kó máa gbé yín wọ̀. Masha Allah. ẹgẹ́ ti bẹ́ẹ̀ èyí tó pọ̀ sí wà ní pé ẹ má ṣàbòsí ẹ̀dẹ̀ dúró dáadáa ìtẹ́ bá mọ̀ nípa ẹ̀ sọ ìtẹ́ bá mọ̀ nípa eléyìí mi mọ̀ pa ẹ̀ o ẹgẹ́ ti bẹ́ẹ̀ kò ń ṣe wàhálà lórí ẹ̀. àwọn kan bẹ̀ ni wípé ọ̀rọ̀ yẹn bí kò ọ̀sẹ̀ mi wà ní travel ni àwọn èèyàn wá ń pè mí wọ́n sọ gbá wọ́n ṣàwo. bọ̀dì kan tó gbà tó wá gé ọ̀rọ̀ yẹn sí mi tí mo wá gbọ́rọ̀ yẹn nítorí wọ́n gé sí mi rí wo gbogbo ọ̀rọ̀ yẹn fúlì. ẹ̀gẹ́ ti bẹ̀ bọ̀dì wọ́n wá gé ọ̀rọ̀ yẹn sí mi tí mo ṣe mí ti yẹn máa rò pé ẹni tó sọ̀rọ̀ yìí wọ́n àtàkì mi. wàláì inú mi jẹ́ jù wípé ìjẹ́ ní ìzàníyàn náà ló ṣe nìyẹn. ó lè jẹ́ ó ní tẹ́niyẹn náà rí tó fi di pé wọ́n fi ń ṣe tó ṣe yẹn. ẹgẹ́ ti bẹ́ẹ̀ ń sìn. Masha Allah.
but àmọ́ kẹ́ni yẹn má dúró ní dúró wípé mo fẹ́ ba ayé ẹnìkan jẹ́. Gẹ́gẹ́ bí báyìí sí ìwà oníkálukú ni ó máa ṣàlàyé irú tí oníkálukú jẹ́. Ṣé ń gbọ́ mi yé báyẹn? Èyí tó bá jẹ́ òtítọ́ àti tó bá jẹ́ òdodo kò ní kíyàn sọ. But èmi wá ń fi kíní kan ni mo bí kàn fẹ́ sọ for now nítorí pé no comment. But nǹkan tí mo fẹ́ sọ ni pé kíní yẹn ìyẹn ló dùn mọ́ mi dúdú pé mo ní voice yẹn ní ọwọ́. Voice yẹn wà ní ọwọ́ mi voice yẹn gẹ́gẹ́ níbi jẹ́ kó jáde. Ẹ̀yin náà ní voice òun. Ohun èmi ò ní voice lọ́wọ́. Èmi ò rìkọ́dù èèyàn. Èmi ò rìkọ́dù èèyàn lájẹ́ mi. Èmi ò ní voice lọ́wọ́. But ibi tí mo ti sọ̀rọ̀ voice ibi tí mo ti sọ pé ẹ lọ gba mọ́tò wá fún mi ẹ lọ gba mọ́tò wá lọ́wọ́ lágbájá. Tó bá fẹ́ jẹ́ tó pọ́ sọ́dọ̀ pé lọ́wọ́ yẹn ti bá fẹ́ kà fowó lẹ́ o ó lọ mú mọ́tò wá àti 2 million ibi tí mo ti sọ ẹ voice yẹn ó dáa gan. Tó bá já sí wípé tí bá ní kẹ́ni kan sọ síta kò dá sí kò ṣe crime sí tí bá gbọ́ voice yẹn ta èmi ni mo request fún. Mashallah. Ẹ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ sí bóyá ẹ̀jẹ̀ ti jẹ́ bọ́ tí mo kàn fẹ́ kí ẹni yẹn kó wà very careful nítorí pé àwọn ẹni yẹn ní òtítọ́ ìkókò yín pẹ̀ nìyí àwọn ọ̀rọ̀ tó sọ èyí tó jò òótọ́ tó wà nínú ọ̀rọ̀ yẹn kò tí ó tán bí ó ṣe yé wọn sí ni ọ̀rọ̀ yẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà ni wọ́n pa nǹkan ni wọ́n ń kún wọn kò tí sáyé ọ̀rọ̀ ẹ̀sìn. Mashallah. Ṣé ẹ̀jẹ̀ ti rẹ̀ ẹ̀sìn nítorí pé ìrìnàjò ni mo wà. Kò tí sáyé ọ̀rọ̀ àwọn ènìyàn náà ní ikọ́ tí wọ́n ń sọ yẹn níbo wọ́n ní kẹ́ lọ gbàgbá wa kódà àgbà tó pẹ́ di ẹ wọlé ẹni tó pè wọlé gẹ́gẹ́ wọ́n gẹ́gẹ́ lẹni tó ṣe fìtínà fún wọn. Kódà tẹ́lẹ̀ àtẹni ẹ bá ní kíláàsì láyé gbogbo kíláàsì bá máa ní láyé ẹni ló bá fà. Allahu Akbar. Lẹ́yìn tó pè wọlé. Kò tẹ́lẹ̀ nǹkan tó bí ọ̀rọ̀ tó ní kíní dé lápò bílífù bẹ̀rẹ̀ nìkan máa sọ. Ní wípé à ń lọ wọ́n dẹ̀ ní bàbá rídà pírẹ́sidẹ̀ntì ẹ̀yin nìkan lẹ́ ń náwó lẹ́ ń ṣe gbá kan kí láǹfààní pa ní fáìsì kí ni fáìsì ṣe lẹ́jẹ́. Ẹni tó bá purọ́ kò ní láti gbọ́tọ̀ dáadáa. Allahu Akbar. Ẹgbẹ́ ti bẹ̀ nígbà wọ́n rún fáìsì fún mi ní o. That was then. Nígbà kí ló ṣe fẹ́ jẹ́ ẹgbẹ́ nídìí ọ́fíìsì a nídìí mọ́tò pẹ̀lú gbogbo tani ṣe yìí. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Mashallah. Ẹgbẹ́ ibi tẹ́mi ti wá sọ yí pé kó lọ gba mọ́tò wá lọ́wọ́ lágbájá kó lọ gba tàbí ẹjú tó pẹ́ nìyẹn náà ló pa ọ̀rọ̀ kan náà ṣẹlẹ̀ nígbà kan náà tí mo ní mi ò ní dá sí ẹni náà ló fọ́ọ̀sì mi o. Nígbà ẹ lọ ṣe kíní yìí rẹ orúkọ yìí ni o orúkọ yìí lọ́wọ́ máa dá o kíní kan o èèyàn ṣèkan burúkú wọ́n ní kó fúnyàn ní nǹkan kò fúnyàn ní nǹkan ó ń ṣe dá orúkọ ògbó lọ́wọ́ máa gbé yìí. Mo rántí. Ẹni náà ni jẹ́jẹ́ mi ni mo dúró mi ni máa dúró mi. Òun ló máa rú ẹni yìí bóyá lè ti lọ ṣẹra wọn á wá rú ẹni yìí bó dẹ̀ ti pe ẹni náà ṣàkíyèsí. Ẹni tó wá purọ́ kò ní látúbọ̀ tán. Nítorí kan tó wá dùn bíbẹ̀ ni pé tó wáyé pé bó ṣe sọ ọkọ yẹn náà ló wá ṣe bẹ́ẹ̀. Nígbà lóòótọ́ o èmi ni mo sọ báyìí o ẹni yóò jẹ́jẹ́ lẹ́ni ìjókòó èmi mo lọ sọ báyìí fún o ẹ mọ̀ kò ní sí wàhálà. Wà wá dákẹ́ wà jẹ́ bẹ́ni fóòmù kankan. Àfẹ́fẹ́ ti bí lọ́rùn àfẹ́fẹ́ bọ̀ lọ́rùn. Ẹni yìí kò yí ẹni yẹn ẹni tó ń sọ̀rọ̀ tó sọ pé báyìí kò yé wọn ọmọ bí kíní yẹn ṣe wá. Ẹsẹ̀kẹsẹ̀ tá a délé ni mo ti ṣàlẹ́jì ẹnìkan tí mo trust. Nínú wọn pé a jẹ sọ báyìí gbogbo yín dẹ̀ ṣe bá ẹ ti ń plan gbogbo kíní ìfẹ́ tẹ́lẹ̀ lẹ́yìn mi ni ẹ ṣe wá accept kan báyìí. Allahu Akbar. Tí ìbá sọ bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn fún ẹni tí mo ṣàlẹ́jì ní wọn ẹni tó bá kúrò ní látúbọ̀tán tó ra. Allahu Akbar. Ọ̀rọ̀ dẹ̀ ti clear tó bá já sí pé mo request pé tó bá yẹ pé mi gẹ́gẹ́ fúnra mi mo ní interest lórí nǹkan yẹn mi ò ní lọ gbé petition dìde down mi ní sọ pé káwọn ọlọ́pàá wẹ̀ nìyẹn lọ. Ọ̀jọ̀gbọ́n náà lẹ́nu ìyẹn ó yẹ kó rò bẹ́ẹ̀. Mo ti wá fẹ́ béèrè ọ̀rọ̀ kan. Àbọ̀bọ̀rọ̀ ẹ̀ ṣe rí kẹ́lẹ́ yẹn mi ò ní sí ìsọ. Ẹni yẹn náà fẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ń gbọ̀rọ̀ yẹn lẹ́nu ẹ̀ ní o. Nígbà àwa la sọ bẹ́ẹ̀. Wọ́n ní àwọn sọ pé àwa lọ pé no mi ò fẹ́ gbà wà la sọ bẹ́ẹ̀. Ṣé ẹgbẹ́ ti bẹ́ẹ̀ sì? Mi ò fẹ́ gbọ́ pé àlà sọ bẹ́ẹ̀. Ẹni yẹn nítorí àwọn ò mọ̀. Wà láìpàlà ìsúmọ́ mi láìlẹ̀ tí láìlá wà. Ẹni tó sọ̀rọ̀ ò mọ̀ kankan o. Kọ́ ọmọ pé kankan ṣẹlẹ̀ o.
ẹ̀ẹ́dẹ̀ máa rí kò dẹ̀ síbi tí mo ti ń fi allegation kó lọ́tọ̀ bá gbèrè ọ̀rọ̀ tó ti parí ni. àmọ́ ọ̀rọ̀ tó wá lọ sọ tí ò dábẹ́ ni bí a lọ sílé bàbá ìmọ̀ àmọ́ àjùmọ̀ níbo ni bàbá ìmọ̀ ti dà mí lẹ́bi. you don't need it now. ok mo fẹ́ kẹ́ clear àbíkan tó bá jẹ́ pé. ó nídìí gbogbo yẹn tó bá sọ pé sì ni ọmọ tó wà lọ́wọ́ mi tó lè bá ti yẹn jẹ́ tí mo dín láti lọ́wọ́ mo ti búra fọ́nà pé mi ò ní ṣe bọ̀ tí ó bá wà lọ́wọ́ mi tó wà ní. Nigeria NEPA. ok. ṣáìkẹ́ ti bẹ̀rẹ̀ sí i but you don't need it. sọ̀rọ̀ ìkọ́ báyìí lóòótọ́ ìjẹ́ ní ìsàdí àgbẹ̀ à bí kí nílẹ̀ ṣe rí o innocent lẹ́bi yẹn lóòótọ́ bọ̀tẹ́ ẹni tó sọ nǹkan yẹn gangan òun ló ń kọ́ bọ̀ ó dẹ̀ wà lábẹ́ èyí tó ṣe yẹn náà ló máa padà ṣe fún ẹ. mo jẹ́ ti pè sí àkíyèsí several times kẹ́ni àtẹni bá níbi sọ̀rọ̀ sáàdì ẹni ló máa wá bá mi. lámà rí lọ sí ibẹ̀ ní iṣẹ́ báyìí. táàrin yóò fi tó gbọ́dọ̀ nígbà kan tí wọ́n jà lórí ẹnìkan nígbà kan ipe ẹnìkan ó ṣe ọṣẹ ó ṣe gbà kan gbọmọ sá òun ló wá bá mi ipe àyè rẹ́bìṣì òṣìwò nìyẹn. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ tún sọ so àáfàá tó ṣe fídíò tá à ń sọ̀rọ̀ lé lórí ẹ fẹ́ kó fi personality rẹ̀ kó fi gba nǹkan wọlé fògo lọrin but ẹ sọ wípé ìbẹ̀yẹn ni kó lọ. àwọn ẹgbẹ́ ló sọ ibi ẹni yìí kò ṣe kankan fẹ́gbẹ́ kí wàá ní àkúrí yìí kó jẹ́ fáìsì ẹni tó pè wọlé ló fi jẹ́ yìí òun náà ló sọ ẹni tó bá kúrò ní látùbọ̀ tó tó lẹ́ni tó kọ́ọ̀lù wọlé sẹ́rí fídíò àbáyé. mo fi ọjọ́ tí màá jáde láyé mo fi ọjọ́ tí màá pàdé pẹ̀lú ọlọ́run. La ilaha illallah. mo gbọ́ tó wà bẹ́ẹ̀ kó jẹ́rìí. wọ́n ẹni yóò sì ẹni yóò mọ ẹni tó sọ̀rọ̀ nísì ẹni yóò mọ ibi tọ́rọ̀ ti ń bọ̀. bọ́tí ìbúra náà ló ń bù yẹn ìbúra tó ló ń bù yẹn wọ́n máa fa nǹkan tí ò dá síra wọ. ẹgbẹ́ mi bọ́ bàtà nìyẹn tó bẹ́ẹ̀ bọ́ sọ jẹ́bọ̀ gẹ́gẹ́ bí báyọ̀ tó súnmọ́ yàn láàjọ ìpèpè ó kè ṣe ìtọ́jú ẹ̀fẹ́ nìyẹn nǹkan méjì ni a mention ìpè ẹ lọ fi personality yìí àti ọmọ bíi fẹ́ rí o mọ́tò àti ọ́fíìsì kò sọ̀rọ̀ owó ń bẹ̀ mí ní ọgbọ́n wá rí lọ́jọ́ tẹ́ni ìjẹ́ sọ yí pé kẹ́ ilẹ̀ mẹ́sàn-án pé ẹni sọ pé òun máa fún wa mo ní à ní ìdòwò báyìí o ẹ̀jẹ̀ ti bẹ nígbà tí ti ọ̀rọ̀ ọmọ tó ṣẹlẹ̀ yẹn ìdí kan gangan kọ́ ni mo sọ̀rọ̀ nípa ní ìdòwò àwọn èèyàn lọ́dí báwo la ṣe máa ṣe báyìí o ọ̀rọ̀ owó ló délẹ̀ yìí o ọwọ́ á ní àwọn jẹ̀ bàbá òyìnbó sọ wọ́n dẹ̀ ni àìrí sọ́pọ̀ máa fún wa ní 2 million àbí 2.5 million. nígbà tó ti dárúkọ ẹni yẹn mo ní kọ́ má gbà. gbogbo yẹn sójú gbogbo yín bẹ̀ yẹn mo ní ẹ má gbà yẹn. wọ́n wá ní bàbá kan máa yọ wá ní àfáà kan wípé àwọn sọ́pọ̀ máa fi 250 nílẹ̀ mo wá ní ẹ gbà tẹ́ni yẹn. mo sọ lánàá ọmọ Ìlọrin ni ẹni yẹn. ibi táwọn ṣe àwọn ọmọ pé kòkòrò tó ń jẹ̀fọ́ abẹ́ẹ̀fọ́ ni ó wà. èmi ò ẹ́fà pásánọ́ọ̀tì lèmi rí páàsì sí ní ìdárúkọ. ẹ jẹ́ n clear yín dáadáa. bí ìsọpẹ́ lọ gbé lágbájá kó bí ìsọpẹ́ lọ bá lágbájá. wọ́n sì ní kó gbé jáde wà láìdáná kò ṣe kíní. èmi ni mo request sí fọ́ìsì yẹn. ẹ jẹ́ máa yín rọ kí n tó béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Bàbá Bariga ni àwọn ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ tó jẹ́ pé òun gan-an
tó jẹ́ pé òun gan ló pèsè rí ètò àáfàá tó ṣe prógámù tá à ń rí ìpláì rẹ̀ yìí òun ló mẹ́ńṣàn níjọ́ náà yìí pé ní ẹni tí ẹ fi ṣe fáìsì yín tẹ fi ṣe fáìsì yín yìí kí ni ìwúlò rẹ̀ gan fẹ́ gbẹ́ gan ó ní personality yín ń gba mọ́tò yín ń gba mọ́kà fáwọn èèyàn ẹ̀yin náà ẹ lo opportunity rẹ̀. ìrọ̀ kò sọ pé ó gba mọ́tò kò sọ pé ó gba mẹ́kà sábàtọ̀ tí ò sọ. ìkọ́ ní òkè ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ sí ó ní ẹni yìí o wípé kí ni ìwúrí ẹ̀ nínú ẹgbẹ́ bàbá Bariga ilẹ̀ ń náwó ilẹ̀ ń nọ́ra ẹ̀ ń ṣe gbogbo nǹkan yìí. ẹ̀jẹ̀ ti bẹ̀ yẹn ẹni tó wá jẹ́ fáìsì kò náà kankan láti ní wọ́n fi náà kí ẹni yẹn fún mi. ẹ̀jẹ̀ ti bẹ̀ yẹn mo wá ní kí ló wá lọ wá ní àníjì ọ́fíìsì àníjì mọ́tò. mo wá lókè fáìsì náà lókè ẹ̀jẹ̀ pé fáìsì kódà àwọn gangan nọ́mbà àwọn ó bọ́ sí òkú lè jẹ́ nọ́mbà mi lọ́ọ́ fi pè lóòótọ́ o. nọ́mbà àwọn bọ̀sọ̀rọ̀ tá a fẹ́ sọ kò ṣe pé mo ṣe bí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní wípé ẹ lọ wá mọ́tò wá ní tí mo sọ nìyẹn pé ẹgbẹ́ nídìí mọ́tò lọ́dọ̀ yín àbọ̀ ọ́fíìsì kan méjì tí mo sọ nìyẹn tó bá rẹ́ sí lọ́jọ́ náà. kì í ṣe pé ẹran séèyàn kan dàrẹ́tì. ẹjọ mo nídìí fọ́ìsì yẹn bí àwọn olè sọ bí àwọn gbàgbé bí àwọn má gbàgbé ni ẹjọ kan fi fọ́ìsì yẹn tí mo lọ pé lágbájá ẹ lọ gba mọ́tò wà lọ́dọ̀ lágbájá but later mo padà mọ̀ yí pé ọ̀dọ̀ ẹni yẹn lọ nǹkan tó mú mi lọ gbé petition dìde nìyẹn. ok pé kí kinní yẹn fi dàrú. tó fi dàrú. ìgbà ó ti máa jẹ́ bẹ̀yẹn. èmi náà wá dákẹ́ mo sì ní kinní yẹn bẹ́ẹ̀ ni pé àwọn ẹni yìí wọ́n ti sáré conclude ọ̀rọ̀ báyẹn tó fi sáré ṣe pé kinní lèmi fi lọ ṣe nǹkan yẹn tó bá já sí pé mo wà yín tẹ́ẹ̀tì sí ní kinní yẹn lóòótọ́ mi ò ní irú nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ nígbà yẹn. àní ọlọ́run tún wá jẹ́rìí yín kan nínú fídíò àfáà náà tí mo wò ọlọ́run tún jẹ́rìí yín kan wọ́n nígbà tẹ́nìyẹn promise mọ́tò ní pé òun ó gbé wá ní on 30 ending of the month wọ́n ní lẹ́yìn ìgbà náà lẹ́wà lọ fẹjọ́ sùn àwọn bàbá wa sọ́dọ̀. èmi Muritàlá èmi àti ẹni tó ń sọ yìí àwọn báyìí èmi àti wòjọ́ ń sọ̀rọ̀ nígbà náà tó ń sọ yìí tẹ́nìyẹn sọ. no wọ́n láwọn ẹni ẹ mọ̀ gbọ́ o ẹ gbọ́ clear o wọ́n láwọn ènìyàn wá pe àwọn wípé bàbá Bariga wá fi ẹjọ́ sùn wípé àwọn fẹ́ gba mọ́tò lọ́wọ́ ẹnìkan. èmi Muritàlá ó pè wọ́n jáde kó tóbi tí mo ti wá sọ fún wọn tí mo pè wọ́n nítorí pé bàtà wọn ni àìjọ sọ̀rọ̀ èmi àti kódà asàfùláì ẹ pé àwọn bàbá tó darúkọ àwọn ènìyàn wà tẹpẹ pé bí àjọ sọ pé bọ́tì mi ò rò bẹ́ẹ̀ mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ní ìrojọ́ ṣe báwọn ènìyàn lọ ń lọ káàkiri ẹni yìí tó ń pè wọlé ṣe bóun ló kó gbogbo wọn lọ káàkiri tó lọ sọ wípé àdàbí ni amọ̀ríkàsí ni mò ń jà fún tó ń rédí káàkiri ṣe bóun ló kó wọn káàkiri àwọn ẹni tó sọ yẹn àwọn ẹni tó sọ nǹkan yẹn ẹni yìí ló táìtì mọ́ wọn kì í ṣèmi ni mo táìtì mọ́ wọn. olúwa tóbi lọ́lá tó bá lọ sọ̀rọ̀ yẹn bẹ̀ tó bá pè wọ́n bẹ̀ tó bá lọ sọ̀rọ̀ yẹn bẹ̀ á jẹ́ pé nìyẹn náà ló pè wọ́n ló sọ fún wọn. tó bá jẹ́ pé mi ni mo sọ bẹ́ẹ̀ ìdáwọ́ ẹni yẹn máa pè mí náà. wọ́n pè mí ìmọ̀ ẹ̀ṣẹ̀ ń gbọ́ lórí fógàmù ni á jẹ́ pé nìyẹn náà ló lọ sọ fún àwọn ènìyàn. kọ́ má jẹ́ kó tì wọ́n ìwọ tó lọ pé mo fẹ́ ṣe báyìí fún ohun mọ́ tó máa bá bẹ̀ ẹ má ẹ̀ka láníyàn burúkú síra wa ẹ jẹ́ ká níyàn wa píọ̀ èmi ò sọ yí pé kíyàn nǹkan tí ò máa ṣe tèèyàn tó bá gbé lùyọ̀ lórí mi sọ pé kíyàn máa yẹ o ẹ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn o oníkálukú ló ní in tó ń sọ personality ẹ̀ èmi ò dé dání ẹlẹ́bi tó bọ́ ṣe gbọ́rọ̀ kalẹ̀ o wàláì wọ́n gbé lẹ̀ ní ìgbélẹ̀ pé kíní yìí ẹ fẹ́ dá wọ́n sì sí kẹ̀dẹ̀rẹ́ àjòjì lọ́jẹ́ mbẹ̀ wọn ò mọ bí tọ́nà ti ń bọ̀ ni. ọlọ́run jẹ́ àríyìn pé kódà bẹ́ẹ̀ ṣe lẹ́ trọ́ọ̀tì àfáà yìí èmi náà jẹ́rìí pé wọ́n tún fẹ́ ṣe mistake dárúkọ yín gan kódà àwọn ò tún dárúkọ yín mọ́. ẹgbẹ́ tí wọ́n ti ẹni ẹ ṣe wá láì mo dé other side mo other side Phillips ẹni yẹn mo ti torí pé jẹ́jẹ́ ni ẹni yẹn jókòó. ẹ bá ń kọ orúkọ ẹni tẹ́ ní kí n blọọkù yẹn ẹ bá ń kọ orúkọ rẹ̀. jẹ́jẹ́ ẹ bá gbọ́ jẹ́jẹ́ lẹni yìí jókòó lóòótọ́ àmọ́ àwọn tó sọ yí pé àwọn ọmọ ẹgbẹ́ yẹn ló sọ ẹni tó dẹ̀ jẹ́ tó lìdí wọn òun náà lẹni tó pè wọlé yẹn. mo tó tẹ̀mí sọ gẹ́gẹ́ bí pé mo sọ pé ẹ lọ àwọn ẹgbẹ́ complain èmi ò lè máa sọ fún ọbẹ̀ pé àgbogbo àwọn ń bínú wọn ṣe kí ni wọ́n láwò rí àǹfààní kankan. ó dàbí ni wọ́n padà sọ fún mi pé àwọn ti lọ pè wọlé yìí pé ẹ má dá bàbá Bariga àtàkì ní ìnìkan náà àwọn nìkan ti sọ bẹ́ẹ̀ fún mi rí. ẹ̀gẹ́ ti ẹgbẹ́ ọ̀tẹ̀ ti pè wọ́n pé bí ó ṣe pé ní taláwá sí lọ lórí kìíní lẹ́yìn bá tẹ̀ráyè wà bí ó ṣòwò tẹ̀ àbó òye kí ni ó yẹ kẹ́yìn máa filẹ̀ kó má jẹ́ ní bàbá Bariga nìkan gbogbo nǹkan yẹn ló ń kọ̀m̀plé fún mi. ẹni gbọ́dọ̀ ló ṣàpíọ̀nù ọ̀rọ̀ yẹn ṣé ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí òun ló ṣàpíọ̀nù ọ̀rọ̀ yẹn ṣé ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn
òun náà lọ pé wọn ọ̀rọ̀ àǹfààní ẹ̀wọ̀n ṣe bá kọ́kọ́ tẹ́mi ò rọ́ àwọn sí ẹnì kankan. mo ti blọọkù ẹni tẹ́ni kí n blọọkù ẹ̀yin followers wa. Gẹ́gẹ́ ẹ̀sìn mi ò rọ́ wọn sẹ́nì kankan wallahi ta'ala mi ò rọ́ wọn sẹ́nì kankan. Bóyá mo ti wá gbàgbé o bóyá kí n má ti Buhari àwọn ti wá gbàgbé pé mo sọ pé ó yẹ lọ gba kíní ìbá ìwà lọ́wọ́ lágbájá báyìí. Gẹ́gẹ́ ti bẹ̀ bọ́ lọ fún èfọ́ ìsìn yẹn. Èmi ṣe ìyọ̀dá mo fún wọn ní ìyọ̀dá. Èmi ni mo yọ̀dá fún wọn. Masha Allah. Gẹ́gẹ́ ti bẹ̀ ó lè fẹ́ di kéèsì kọ́kọ́ rí kọ́ọ̀tì bíbí. Ibẹ̀ mi ni mo sọ pé kọ́ play voice yẹn. Masha Allah. Gẹ́gẹ́ ti bẹ̀ yẹn pé kọ́ play voice yẹn. Ìwọ́n pé yá o ẹ lọ gba mọ́tò wa o lọ́wọ́ lágbájá báyìí. Ọ̀rọ̀ yìí náà a ti sọ rí. Àwọn nígbà yìí gbọ́ yẹn máa gbọ́ ẹ̀lísì àwọn ìyá ti sọ rí àwọn náà ló padà wá sọ wípé ìkíní yìí o pé àwọn ló padà wá sọ pé níbo lẹ fẹ́ kìtìrí mọ́tò kó tó jù ọ̀dọ̀ ẹni yẹn lọ. Ṣé ẹ gẹ́gẹ́ yẹn? Nígbà tí mo ti rí pé ibi tí kíní ẹ̀ ti fẹ́ wá òun ni ìgbésẹ̀ táwọn orin sọ pé mo gbé yẹn. ok lẹ́fi lọ sí ìgbésẹ̀ tí kíní mọ́tò òun ò fi pọ́ sí. Gẹ́gẹ́ ti bẹ́ẹ̀ yẹn. Wọ́n fi lóun ò ní fún wọn mọ́tò mọ́. Ẹni yẹn náà ló ń ṣe gbá ló ń da ọ̀tún ló ń dòṣù ẹni yóò dẹ̀ fẹ́ràn ẹ̀. Sẹ̀rí àti mò ń da ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn nítorí pé mi ò lísìsì mọ́. Lísìsì mi ò lísìsì mọ́ yẹn ló di pọ́blẹ́mù ló fi ní pọ́blẹ́mù pẹ̀lú mi. Nítorí pé tó bá jọ̀rọ̀ ọ̀lẹ̀ ò nílé tó jọ̀rọ̀ yẹn mọ́. Wọ́n gẹ́gẹ́ ti ẹ̀mí wọn fúròtì jáde bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn wáyé sọ pé àyíwọ́ gangan ló dákí ní ilẹ̀. Kódà mo ti sọ fẹ́ nìyí gangan rí mo ti ta ní gbogbo kan tó ṣẹlẹ̀ ní ló máa ṣe bẹ́ẹ̀. Mo ti sọ rí. Sínú bàtà ní problem pẹ̀lú pé kíni o àwọn ọ̀pọ̀lọpọ̀ mísìlì ọ̀sáìdì sẹ́mi àti wọ́jọ ní. Wọ́n láì tàlá ẹni yẹn ni. Gbogbo ẹni tẹ́ òun ló máa ti di ẹgbẹ́ òun ló máa jí ọ̀rọ̀ yẹn wá fún mi. Ẹgbẹ́ ẹni yẹn ló máa jí ọ̀rọ̀ wá fún mi. Tó bá jẹ́ ti gbọ́dọ̀ wá fún mi pé kíni màá ní kò sí ètò kan mi àní pé tí màá ní kò sí ètò kan mi èmi ni president náà. Kò ṣe ní kàn mí kò ṣe ní kí n bá kọ gbogbo etí mo sọ ìṣèlú kan ṣojú yìí. Mo rò pé nígbà tí wọ́n padà wá gbọ́ nígbà tó padà wá gbọ́rọ̀ yẹn o padà dúró tì gbọ́ pé nígbà ẹjọ́ tó bẹ̀rẹ̀ kó o sọ pé o wá tó fẹ́ gbẹ́ mọ́. ẹgbẹ́ àfáà yìí kẹ́ ẹ sọ kẹ́ ẹ bá wí o nǹkan kan. pẹ̀lú gbogbo yàrá àdáwọ̀ ṣe kó má bàa ló kọjá wọ́n náà o padà wá sọ wọ́n ló ní àgbọ̀ pé lágbájá wọ́n ebi tó bí mo tẹ̀bí kàdí àìpé ṣé wọ́n lè ti lọ àbájẹ ni ǹjẹ́ ẹjẹ́ apẹni tí ọ̀rọ̀ ṣe sí lọ́dọ̀ náà ká gbọ́ ti tẹnu ẹ̀. ẹjẹ́ ti bẹ́ẹ̀ sìn tó bẹ̀rẹ̀ ti wá èmi kọ́ ni mò ń ṣe ní ìṣàbòsí èèyàn. Ọlámilékan Àkàndé sọ́lọ́run ògùn wọn nílà aka ìníbàyà àbí kí ló ṣẹlẹ̀. ẹjẹ́ ti bẹ́ẹ̀ ti bọ́ ẹ̀ ṣe nínú yẹn tó bá ti wá gbé fọ́ọ̀sì yẹn jáde fọ́ọ̀sì yẹn lè ní máa wá ṣàlàyé gbogbo ẹ̀. ìbọ̀sẹ̀ mi ti yọ̀ọ̀dá báyìí ìgbẹ́kọ̀ gbé fọ́ọ̀sì yẹn jáde mo yọ̀ọ̀dá fún wọn kọ́dẹ̀ kọ́ ti bí ìgbé tó bá lè lọ di kéèsì tó tó tọ́ tí wọ́n bá lè gbé fọ́ọ̀sì onífọ́ọ̀sì jáde wọ́n sọ pé lè dìgbò bọ́sẹ̀ mi ni mo fẹ́ nu mi sọ báyìí. wípé kí wọ́n gbé jáde. gbé fọ́ọ̀sì yẹn jáde ibi tí mo ti sọ yìí pé lágbájá o a ní ìdí mọ́tò. ẹ lọ gba mọ́tò lọ́wọ́ lágbájá báyìí o. lọ́wọ́ lágbájá ok. ẹjẹ́ ti ẹ̀kọ́ gbé fọ́ọ̀sì èyí tó máa bá ní ìta ìjọ sọ ni wípé ẹgbẹ́ fún ìta ìjọ sọ bẹ́ẹ̀ ni wípé ẹgbẹ́ sọ pé àwọn ní ti mọ́tò àfẹ́ mọ bí tẹ́ ti fẹ́ rí mọ́tò ẹ lọ gẹ́ẹ̀tì mọ́tò wà fẹ́gbẹ́. ṣé báwọn gba mọ́tò fún yàn nínú àfọwọ́ akọ́njọ́ òní wọ́n làwọn gba mọ́tò fún ẹgbẹ́ tí àwọn náà lè rí tẹ́ ń gbalẹ̀ fún yàn tẹ́ ń gba gbogbo ẹ̀ ẹgbẹ́ tí personality yìnyẹn lè ní view ló yẹ kó lò. Masha Allah. ẹgbẹ́ tí pàtó ìbílẹ̀ tí gbé bẹ́ẹ̀ ló lọ ìbílẹ̀ tí wá dákẹ́ mo ti ra èmi padà síra yí pé ìhòòhò ni mo wà. lèmi fi dákẹ́ tèmi kódà mo pẹ́ nìkan tí mo láìkì gan nínú wọn pé níbi dékìlẹ̀ à ń bọ́ sí à ń délé bá mo dẹ̀ pẹ́ nìyẹn. ibi àwọn ó dẹ̀ yà mí lẹ́nu o ipò wọn náà tún lè support ìtọ́ báyìí. Ọlọ́run jàre yín pẹ́. ìjọba jẹ́ nìyẹn sà ẹgẹ́ ti dẹ̀ wọ́n máa bí ní gbogbo tí mo bá sọ tó bá yẹ pé bí wọ́n bá jẹ́ rúdẹ̀sì mi ìdìsámi o tó lọ́ọ́ bá kéde la gbèsè máa sọ̀rọ̀ nìyẹn. gbogbo ẹ̀yin ẹgẹ́ ti dẹ̀ tó pẹ́ ni yóò ṣàfihàn mi mi ò dẹ̀ rí bẹ́ẹ̀ nítorí pé ara náà máa ta èèyàn. bẹ́ẹ̀ni. táwọn èèyàn bá ti ojú tí ò dáwò yàn tí yóò dẹ̀ ti lórí lẹ́fù yẹn. Masha Allah. àmọ́ èmi ni mo request ilé kíní yìí. Masha Allah. ẹgẹ́ ti bẹ̀ nǹkan tó rù kó tán. mo ní bàtì lọ́wọ́ mo ní dákẹ́ lọ́wọ́ yẹn I don't like it. I play for easy. That is it. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Pẹ̀lú ògùn Ọlọ́run, mo ti sọ pé ọ̀rọ̀ yóò ní gùn. Nǹkan tí bàbá Bariga ń clear fún wa nísìnyí wípé ní tòótọ́ ni Ògo Ìlọrin sọ wípé kí àwọn kọ́mítì kan dìde tí wọ́n sọ wípé kí wọ́n lo personality àáfàá tó jẹ́ igbákejì nígbà náà gẹ́gẹ́ bíi pé ẹni tó ní agbára láti gba nǹkan wọ inú ẹgbẹ́ ni pé kí ní ìfààní rẹ̀ gan ẹ sọ fóun náà kó tiẹ̀ wá nǹkan báyìí wá.
ìgbà tí wọ́n wí fún wọn ọ̀dọ̀ ẹni tí àáfàá náà ti béèrè kò tẹ́ bàbá ń Bariga lọ́rùn, ìyẹn ló fà tí bàbá ń Bariga fi lọ gbé kéèsì dìde against ẹni tí wọ́n fẹ́ gba mọ́tò lọ́wọ́ rẹ̀ kí ó lè má bọ́ sí látọ̀dọ̀ rẹ̀. Àlàyé tí wọ́n sọ fún wa ní kúkúrú nù. So nídìí eléyìí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀rí pẹ́ni tó wá pè wọlé sórí prógámù àfáwa náà ń sọ pé ní àsìkò ta lọ́lọ́run ni ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ pé Sàkámù tí ì join ó jẹ́ kí ẹ̀ mọ̀ pé ẹni tó pè wọlé gan irọ́ nípa kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà ta lọ́lọ́run tó sójú mi. Àtijọ́ tán ti gbé e dé báyìí látijọ́ bẹ̀rẹ̀ activities ẹ̀ má ṣe gbé e dé division lálẹ́ tóun gò tún síbẹ̀ ìmí bẹ́ẹ̀ jọ náà. Òun wọkọ̀ látèkó wá bá wa ní níjọ́ kejì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé arákùnrin yẹn lọ sí kóòtù. So èmi wà níjọ́ tí wọ́n gbé e dé. So ó jẹ́ kí ẹ mọ̀ wípé ẹni tó pè wọlé yẹn irọ́ ló pa. So nídìí eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ pè wọlé àní fi ìfàní pípè wọlé lẹ̀ torí wípé gbé ọ̀rọ̀ yìí a fẹ́ kó di ìjà láàrin ẹ wa síra wa. Bàbá Bariga mọ́ pòwe kan pé ìpátá pọ̀ mọ́ ọ̀gbẹ̀rì a lè pọ̀ máa wo bẹ́ẹ̀. Ẹni tí à ń sọ̀rọ̀ wọn yìí níṣẹ́ báyìí ìkànnì wa èèyàn kan náà ní ń dà wá rú. A ní kankan àgbàyàwó ara wa àjálẹ̀ ara wa àpọ̀mọ́ ara wa ṣùgbọ́n èèyàn kan ṣoṣo òun náà ni ò tí ìjà gbọ́ra wa yé. Pẹ̀lú ògo Ọlọ́run mo sì mọ̀ wípé a gbọ́ra wa yé torí ń jọ́ tí Ọlọ́run bá ti mú ẹni yìí pẹ̀lú ògo Ọlọ́run àwọn náà wọ́n gbọ́dọ̀ farabalẹ̀ nígbà náà. So nídìí eléyìí ẹ dákun pé ẹni tí ẹ lẹ́fẹ́ pè wọlé ẹ má bínú ìfẹ́ kí ọ̀rọ̀ náà máa ya káàkiri ni tó bá ti ń ya káàkiri yóò á dàbí pé àwa tákù ara wa ni. So nídìí eléyìí a máa fi àsìkò yìí dágbére fúnra wa fún dédé àsìkò yìí náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.